Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti ibi tó ti ń gbọ́ wa. This is DIGINAIJA. Please don't forget to subscribe, like and share. Ó ti wá ṣẹlẹ̀ báyìí o, àwọn Fuji fans ni wọ́n bẹ̀rẹ̀ another gbàsgbòs, serious gbàsgbòs tó ti ṣẹlẹ̀ báyìí láàrin àwọn Fuji fans o. Ó ti di serious matter báyìí. Àwọn àṣírí kankan pàápàá gan bẹ̀rẹ̀ sí ń tú nípa Adewale Ayuba gan fúnra rẹ̀ nínú comment section. Lórí ọ̀rọ̀ Saabe tó wà nílẹ̀ yìí náà ni àwọn àṣírí mi tún bẹ̀rẹ̀ sí ń tú. Ẹ ṣáà rántí ńgbà kan wọ́n yẹ jà sórí ọ̀rọ̀ ta ni Saabe Fuji, ta ni ànábì Fuji. Ọ̀rọ̀ yóò tí ì parí síbẹ̀ o, wọ́n ì tún jà lọ báyìí, serious matter tó wá ti ṣẹlẹ̀ báyìí. Ó ti wá dayọ́pọ̀ yanrin ló ti wá di yam pepper scatter nínú comment section ní eléyìí tiẹ̀ wá serious gan. Bọ̀ nǹkan tí mo fẹ́ ká kọ́kọ́ ṣe ń sì pé ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ nǹkan tí Saabe Adewale Ayuba kọ. Now ká wá lọ sí comment section lẹ́yìn eléyìí ẹ já lọ. Wọ́n ní kí n sáré kọ ìṣẹ́jú márùn-ún péré. Wọ́n láwọn fẹ́ jojo Ayuba. Wọ́n láwọn fẹ́ jojo Ayuba òbí sábà. Táyé lólu ìgbà tó lọ. Wọ́n ní ìkọrin Adewale Ayuba pé wọ́n fẹ́ jó. Ìṣẹ́jú márùn-ún. Wọ́n nítorí ọlọ́run ìsáka bẹ́ẹ̀. Ìkọ́ òbí. Ẹ jẹ́ kó máa bọ́ kú lọ. Èmi lọ́dọ́mọdé olóògbé. Mo dẹ̀ ti kọrin fàgbàlagbà o láwùjọ ni. Mo ti kọrin náà ní gbàgbọ́. Mo ti kọ́ àgbàgbàgbàgbàgbàgbà tó mẹ́lò pé ẹ̀tọ́ kéṣe o. Ọmọdé ń bọ̀ wá dàgbà. Mo ní pé ẹ̀yin ló ní láti wọ̀ o. Àwa ti bọ̀ o. Lọ́dọ̀mọdé adágbà lọ́dún dáadáa. Ẹ̀yin ló ní láti wọ̀ o. Àwa ti bọ̀ o. Lọ́dọ̀mọdé adágbà lọ́dún dáadáa. Ilé ayé yìí kò dúró dé nìkan. Èwo ni kólóbá torí mo fẹ́ bọ́bọ̀ yìí. Èwo ni ti wẹ́rẹ́ sọ́mi sá torí mo fẹ́ bọ́bọ̀ yìí. Kílẹ̀ ẹ̀fọ́ wọn ká tán délé. Bóyá sáré wá bọ́ ká fọwọ́ kan ṣòkòtò yẹn. Kókó ló fẹ́. Ẹ̀yin tèmi ibi tá a lọ la dé yìí o. Now ẹ jẹ́ ká wo gbogbo gbàsgbòs wà lọ́nu comment section. Ashimiu Ajibori Omogbefila supposed to be one of best Saabe of Ayuba instead, but he did not accept him. So Adewale Ayuba náà ni ẹni tí òun náà accept, which is Ismail Majid. Òun ló tún àwọn àṣírí. Then someone said, please, someone should help us Adewale Ayuba. Where is Ashimiu Ajibori? Some people are very adamant to argue on what they know nothing about, claiming someone is innocent in Fuji industry. So, oríṣiríṣi míì náà fi ń lọ́nà Fuji industry tẹ́ pé ẹlòmíì ò gbé sójú, but is a very quiet person. This guy is Alara, is Saabe of K1, not Ayuba. Another correction here, látọ̀dọ̀ Comrade Agbolade Michael. Yeah, gẹ́gẹ́ bí a ti ń sọ lọ, another fan to Lele Ade Inkafa, only he can sing like Babara K1 too. Another fan, Adeboye Ezekiel Bolariwa, only Ayuba Table version. This is so serious.
And there's another one, Afis Oyedemi Oni. You never know when your journey just come to Fuji music. Ayuba for Saabe is Ajibori. This is this is another one, Olawale Ajala. Aroyoro. He said, this is Taye Alara. He can voice any Fuji artist. If he sings Wasiu and there for you, you go fall or more. Everybody was just dropping their comments, saying their mind and letting everyone know that no, this guy is not Saabe of Adewale Ayuba, but he's on his own, and but most of the time he's Saabe K1 because he sings a lot of things like K1. Okay, oh, as I've been saying, there's another one, Aziz Wahid. I believe someone needs to create, not copy, all this copy, seasonal. Very soon, no one will hear them again, because you won't be like person who created it himself. Baba on English. Okay, we can hear you. This is King Taiwo Alara. Nah, so you don't know him. He sing gospel song. He always mimic K1 most. There's another one, Sunday Daniel Ogundeyi. Go and listen to Ashibori Bafida. He sings exactly like Adewale Ayuba, and he's from Ipara Remo Ijebu. So everybody has dropped their opinion, and Atimo Nisimpe Kokinshe Saabe Adewale Ayuba Saabe K1, or we might not call him Saabe K1, but he mimics them, and that's just the bottom line. Please don't forget to subscribe, like, and share. Drop your comment and let us know your own opinion about it. Thank you. Bye.